Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Obo aya Ọlálékan Fálẹ́yẹ. Amòfin àjàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn Dèjì Adéyanjú ti fi ọkàn ìmoore rẹ̀ hàn sí igbákejì ààrẹ àná ti Àtíkù Abubakar, olùdíje fún ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn Yẹlé Sowore fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nípa rírí dájú pé wọ́n fi ọkùnrin tí ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn Martins Ọ̀sẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ sí Very Dark Man. Amòfin ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn yìí Adéyanjú tún mọ rírì alága iléeṣẹ́ tí ó mójútó ọrọ̀ ajé àti ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC Ọláyínká Olúkáyọ̀dé àti gbajúmọ̀ òǹkọrin David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ni wọ́n fi ojú balẹ̀ láti mọ bí wọn yóò ṣe fi ọkùnrin náà sílẹ̀. Ìwé ìròyìn Daily Post ṣe àkọsílẹ̀ ìròyìn náà wípé VDM ti wà ní àhámọ́ àwọn EFCC láti ìgbà tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ní ìlú Àbújá ní ọjọ́ Ẹtì. Èyí ló mú kí gbogbo àwọn ọ̀dọ́ káàkiri ilẹ̀ wa ké gbàjarè síta fún ìdásílẹ̀ rẹ̀ ní kíákíá láì ní ohun ìdènà kankan rárá. Ní ọjọ́ Ìṣẹ́gun ní iléeṣẹ́ EFCC sọ pé fífi ọwọ́ òfin mú un kò ṣẹ̀yìn oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n fi kàn án àti àìka ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí i kún, àti pé ó kùnà láti farahàn. Àwọn Anti-Graft Agency jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn pé yíyọ̀ǹda arákùnrin náà kò ṣẹ̀yìn bẹ́ẹ̀lì àwọn alákòóso tí wọ́n fún administrative bail ní Ọjọ́rú lẹ́yìn ìgbà tí wọ́n fi sílẹ̀ kí ó máa lọ. Ní amòfin Adéyanjú wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí fún àdúrótì àti àtìlẹ́yìn wọn fún ọkùnrin náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà fún ààbò Mohammed Badru Abubakar ti tako ọ̀rọ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives sọ pé àwọn adàlúrú gbé ohun irinṣẹ́ ìjà tó lágbára lọ́wọ́ ju ti àwọn ológun ilẹ̀ yìí lọ. Abubakar sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń jábọ̀ lórí ètò ààbò ti ọdún 2025 níbi ìpàdé ráńpẹ́ tí àwọn oníròyìn tí ó wáyé ní iléeṣẹ́ rédíò ní ìlú Àbújá. Níbẹ̀ ni ó ti tako ọ̀rọ̀ àhesọ náà. Ó wáá fi dá wọn lójú pé ohun èlò ìjà tí àwọn ológun orílẹ̀-èdè wa ní ó lágbára ju ti àwọn adàlúrú lọ. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé iléeṣẹ́ àwọn ti ní ohun ìmọ̀ ìjìnlẹ̀ tí ó ga sí láti ṣe ìwádìí tó péye lórí orísun ohun tí wọ́n ń lò láti fi ṣe iṣẹ́ ńlá ibi yìí, àti pé àwọn ènìyàn tí ó làmìlaka ni ó máa ń ta wọ́n lólobó tí wọ́n sì tún ṣe àtìlẹ́yìn fún wọn. Lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ló wá gbóríyìn fún ológun lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Mínísítà fún ààbò náà wá jẹ́jẹ̀ẹ́ pé àwọn sójà kò ní kùnà láti gbèjà àwọn ènìyàn ní oríṣiríṣi ìjọba ìbílẹ̀ àti gbogbo ìlú tí ó wà ní orílẹ̀-èdè wa tí àwọn ẹni ńlá bíi bá ń dún mọ̀rùmọ̀rù mọ́ tí wọ́n sì ń pa ní ìpakúpa. Ó tún wá pàrọwà sí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti ní ọkàn àti òye àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ológun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Gómìnà ìpínlẹ̀ Ògùn ti pààrọ̀ pápá ìṣeré ti MKO Abiola tí ó wà ní ìlú Abẹ́òkúta sí MKO Abiola Sporting Complex. Ó wáá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé yíyí orúkọ náà padà sí orúkọ mìíràn kò ṣẹ̀yìn àwọn àtúnṣe, ìdàgbàsókè àti ṣíṣe àtúntò tó wáyé lórí pápá ìṣeré náà. Ọ̀rọ̀ yìí jẹyọ níbi ìpàdé tí ó ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ akọ̀ròyìn lórí eré ìdárayá ní ìlú Abẹ́òkúta. Ó tún wá tẹ̀síwájú pé pápá ìṣeré náà ti di ìgbàlódé èyí tí ó sì tún ti kójú òṣùwọ̀n gẹ́gẹ́ bí ti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní àgbáyé. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti ṣàlàyé pé ìkéde orúkọ tuntun yìí yóò wáyé níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ 22nd edition tí irú rẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 16 títí di 30 ọjọ́ nínú oṣù karùn-ún May 16 to 30. Ayẹyẹ ìdíje yìí
yóò wáyé ní oríṣiríṣi ibi ìṣeré ní ìpínlẹ̀ náà. Ó wáá sọ pé ààyè wà fún àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ-lájọ aládàáni àti ti ìjọba tí ó bá fẹ́ ṣe àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fún ètò gbígba àlejò àwọn eléré ìdárayá náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn ti Punch. Ìwé àbádòfin nípa eré ṣíṣe lórí òpópónà skating ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ìjìyà sórí rẹ̀ pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ yóò lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́fà 6 months tàbí kí ó san ẹgbẹ̀rún-lọ́nà-igba-ó-lé-àádọ́ta náírà (250,000). Òfin yìí ti wá ń dá rúgúdù sílẹ̀ láàrin ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ náà àti akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) aṣòfin Ajíbọ́lá Bàṣírù. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ ni ó ṣe àpèjúwe àbádòfin náà gẹ́gẹ́ bí àṣìṣe òfin. Ó wáá rọ̀ wọ́n pé kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin jámi lórí ọ̀rọ̀ náà nítorí pé ìjìyà tí ó wà nínú ìwé àbádòfin náà ń kọ òun lóminú, ṣùgbọ́n ó yé òun pé ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà àti ìdojúkọ ló ń bá ìpínlẹ̀ náà fínra. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé orílẹ̀-èdè yìí yóò ṣe àwárí àwọn akọni tí ó ń ṣeré lórí òpópónà yìí ní ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ọ̀gá ọlọ́pàá SP Tochukwu Ikenga, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Anambra, ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ìlú Awka ní ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2025 ní kùtùkùtù ìdájí òwúrọ̀ Ọjọ́rú ní agbègbè Ogidi tí ó wà ní apá àríwá ìjọba ìbílẹ̀ Idemili ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìròyìn náà láti ẹnu agbẹnusọ àwọn ọlọ́pàá tí ó wà ní ẹ̀ka Ogidi tí wọ́n rí sí irú ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n tètè kọjá lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, wọ́n sì rí òkú àwọn ọmọ mẹ́rin ti ìyá kan náà. Wọ́n wá kó òkú àwọn ọmọ náà lọ sí ilé ìgbókùú-pamọ́-sí fún àyẹ̀wò tó péye lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìyá àwọn ọmọ wọ̀nyí náà wà ní ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú. Ó wá ṣàlàyé wípé gbogbo àwọn ni ó jẹ nínú oúnjẹ náà. SP Ikenga wá fi dá gbogbo ènìyàn lójú pé àwọn yóò máa fi bí ìṣẹ̀lẹ̀ náà bá ṣe ń lọ tó àwọn ènìyàn létí nítorí pé ìwádìí ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó wáá fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ìdílé náà. Ó tún wá pàrọwà sí ìyá àwọn ọmọ náà pé láti tètè dárayá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune.